Nítorí ọ̀rọ̀ adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn òṣìṣẹ́ kóòtù fẹ̀hónú hàn. Gbogbo àwọn adájọ́, àwọn amòfin, àwọn agbófinró àtàwọn aráàlú tí wọ́n ní ohun kan tàbí òmíì ṣe nínú ọgbà ilé-ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nílùú Òṣogbo lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ni wọn kò láǹfààní láti wọlé. Àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ kóòtù náà ni wọ́n tú yáyá jáde láti fẹ̀hónú hàn sí ohun tí wọ́n pè ní ìwà fàmílétè ntutọ́ tí adájọ́ àgbà lọ́ṣun onídàájọ́ Adépèlé Òjó ń hù sí wọn. Onírúurú àkọlé ni wọ́n gbé lọ́wọ́ tí wọ́n sì ń kọrin lọ sókè sódò pé àwọn kò gbé ìgbé ayé ẹrú mọ́ lábẹ́ ìṣàkóso Adépèlé. Alága wọn, ọ̀gbẹ́ni Gbénga Ìlúdire, ṣàlàyé pé gbogbo ọ̀nà làwọn ti gbà láti jẹ́ kí adájọ́ àgbà rí ìnira táwọn ń là kọjá, síbẹ̀ ìwà kò kàn mí lobìnrin náà ń hù. Ìlúdire ṣàlàyé pé lọ́dún 3 sẹ́yìn ni Adépèlé sọ pé kí àwọn òṣìṣẹ́ kan lọ rọ́ọ̀kún nílé láì gbọ́ àwíjàre lẹ́nu wọn. Ó ní ilé-ẹjọ́ tún dá àwọn kan láre lára wọn, síbẹ̀ obìnrin yìí kò gbà wọ́n padà sẹ́nu iṣẹ́. Ó fi kún àlàyé rẹ̀ pé àwọn kan ti kú lára àwọn tí Adépèlé dá dúró láì nídìí yìí nítorí kò sí àbùjá kankan lọ́rùn ọ̀pẹ fún wọn ju owó oṣù tí wọ́n ń gbà yìí lọ. Ó tún ṣàlàyé pé láti ọdún 2016 ni kò ti fún ẹnikẹ́ni láàyè lára àwọn òṣìṣẹ́ kóòtù láti lọ fún ìfìmọ̀kún ìmọ̀ lẹ́nu iṣẹ́, eléyìí tí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó ní ọdọọdún níjọba máa ń san owó àjẹmọ́nú fún aṣọ rírà, ìyẹn wardrobe allowance, sínú àsùnwọ̀n kóòtù. Síbẹ̀ Adépèlé Òjó kò fáwọn òṣìṣẹ́ lówó yìí láti ọdún 2021. Ìlúdire tẹ̀síwájú pé àwọn kò ní sinmi ariwo yìí títí tí onídàájọ́ Adépèlé Òjó yóò fi fáwọn ní gbogbo ẹ̀tọ́ tó tọ́ sáwọn. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.